Ẹ káàsán o, mo ti kí gbogbo àwa ọmọ Odùduwà, ọmọ odù tó dá ìwà, tí a fi ń pè wá ní ọmọlúàbí, tí àdàrípè rẹ̀ ń jẹ́ Yorùbá, gbogbo ọmọ Yorùbá nílé lóko, láti Èkó ilé bẹ̀rẹ̀ tó fi dé Ògùn, tó kúrò lógùn tó dé Ọ̀yọ́, tó dé Ọ̀yọ́ tó dé Ọ̀ṣun, Ọ̀ṣun tó Èkìtì, Èkìtì tó Oǹdó, Oǹdó tó Kogi, Kogi tó Kwara State. Èròjà Yorùbá, ọwọ́jà Yorùbá tó rìn gẹ̀rẹ̀gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ tó dé Delta tó dé Kogi, gbogbo ẹ̀yin ọmọ aládé pátápátá ni mo kí. Yóò sì dára fún yín, ojú òní tì yín. Lákọ̀ọ́kọ́ náà mo kí yín lórúkọ bàbá Professor Banji Akintoye, gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ, àrólé Awólọ́wọ̀, bàbá dáadáa, bàbá tó ṣe fi yangàn. Mo kí yín lórúkọ bàbá yìí, àjíǹde ara yóò máa jẹ́ fún gbogbo yín. Ojú yìí ti ná alẹ́, ojú òní tì yín. Ẹ ti jí sáyé lénìí, ẹni bá péré yín níbi ọ̀run kó máa narú wọn lẹ́gba. Àánú Ọlọ́run tó pọ̀ nínú agbára rẹ̀ yóò máa bá yín lò. Mo kí yín lórúkọ Sunday ọmọ Adéyẹmọ, Igboho OOSHA, MAJASOLA titiwa, ààrẹ Aníyèkáyé of Yorùbá land, ààrẹ Jagunmólú of Yorùbá land, ààrẹ Akéwèjẹ of Yorùbá land, ààrẹ Akọni Oòduà of Yorùbá land, yes, Alápàjíwàn of Yorùbá land, Ọ̀nkúèbù. Mo kí yín lórúkọ MAJASOLA, gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, ẹ ṣé bẹ́ẹ̀ tí ń wọlé. Níbi tí ọ̀rọ̀ wa dé yìí, ọ̀rọ̀ wa nílò ìfúnrasí. Lákọ̀ọ́kọ́ náà ẹ jẹ́ kí kọ́kọ́ pé àwọn bàbá wa religion leaders. Bàbá mi Pastor Ṣẹ́gun Adébáyọ̀, nígbà ayé Buhari lẹ ti jáde síta, lẹ ṣó ẹ fi hàn pé lóòótọ́ ojúlówó ọmọ Yorùbá ni yín. Ẹ dẹ̀ fẹ́ kí ìran Yorùbá ó jìyà. Bàbá mi Nasiru, I did not condemn you, sir, bí àwọn kan ṣe ń pè. Ṣé gbọ́ mi? Àti gbogbo ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run pátápátápátá, àkókò rẹ̀ tó yẹ kẹ́ ẹ pèpè àlàáfíà fún ìran Yorùbá. Gbogbo ìránṣẹ́ Ọlọ́run tó bá jẹ́ ọmọ Yorùbá, tó mọ̀ pé ìgbé ayé tí ìran Yorùbá ń gbé lọ́wọ́lọ́wọ́ kì í ṣe ìgbé ayé tí Ọlọ́run tó dá wa, tó kọ mọ́ wa láti gbé. Gbogbo ẹ̀yin bàbá mi nínú iṣẹ́ ìránṣẹ́ tó nígbàgbọ́, mò ń bọ̀ lọ́dọ̀ àwọn Mùsùlùmí, màá dọ̀dọ̀ àwọn oníṣẹ̀ṣe, ṣùgbọ́n ẹjá bẹ̀rẹ̀ lọ́dọ̀ ẹ̀yin bàbá wa onígbàgbọ́ tẹ́ ẹ jẹ́ ọmọ Yorùbá, tẹ́ ẹ mọ̀ wípé ìgbé ayé tí Yorùbá ń gbé lọ́wọ́lọ́wọ́ kì í ṣe inú dídùn Ọlọ́run, pé inú Ọlọ́run gan ò dùn sí ohun tí ọmọ Yorùbá ń tà ń là kọjá lọ́wọ́. Àkókò rẹ̀ tó yẹ kẹ́ ẹ kéde ọdún ìtúsílẹ̀ fún ìran Yorùbá, kẹ́ ẹ kéde àwẹ̀, kẹ́ ẹ kéde àdúrà. Àwọn bàbá wa kan ti wà látòrí ẹ̀ látọjọ́ Monday, ìní ni wọ́n á fi gígùn tí wọ́n ti ń gbàdúrà pé aburú kan ò gbẹ́dọ̀ ṣe ọmọ Adéyẹmọ, aburú kan ò gbẹ́dọ̀ ṣe bàbá Akíntóyè, torí wọ́n ní ìran rere sí ìran Yorùbá. Wọ́n fi gígùn lénìí, wọ́n ní tó bá tún dọjọ́ Friday wọ́n á tún wọnú ìṣọ́ òru lọ. Mo pè gbogbo ẹ̀yin bàbá wa wòlíì, bàbá Akíntóyè mo fẹ́ kọ, ẹ má bẹ̀rẹ̀, tí mistake bá wà mí I will correct it. Mo pè gbogbo ẹ̀yin bàbá wa wòlíì pátápátápátá tẹ́ ẹ jẹ́ ọmọ Yorùbá, tẹ́ ẹ dẹ̀ mọ̀ wípé ohun tó ń bọ̀ lẹ̀ yìí, ohun tó jà rìnrìn lẹ̀ yìí ó kàn yín o. Ẹ má sọ pé bámúbámú lẹ yó, ẹ̀yin ò mọ̀ pé bí ń pọmọ ẹnì kọ̀ọ̀kan. Ẹ bá wa wá ojú Olúwa. Àwọn bàbá wa kan ti kéde ọjọ́ Friday tó ń bọ̀ yìí ní ọ̀túnla, today is Wednesday, pé nínú ilé ìjọsìn wọn àwọn máa gbóhùn àdúrà sókè fún ọmọ Adéyẹmọ, torí òun nìkan ló dúró gẹ́gẹ́ bí òpó tí ìran Fúlàní bẹ̀rù ní ilẹ̀ Yorùbá, pé Olúwa aburú ò gbẹ́dọ̀ ṣe é. Òun àti bàbá Akíntóyè pẹ̀lú àwọn ìsọ̀gbé wọn náà jáde wípé ìran Yorùbá gbẹ́dọ̀ bọ́ kò nínú ìgbèkùn.
pé ìran Yorùbá ò gbọdọ̀ kú sínú oko ẹrú. Ẹ̀yin bàbá mi wòlíì pastor evangelist bí mo ṣe máa sọ pé mo kéré láti máa ka Bíbélì létí yín ṣùgbọ́n màá tún mú yín lọ sínú ọ̀rọ̀ Ọlọ́run. Nínú Bíbélì ìlú kan wà tẹ́ ẹ mọ̀ dáadáa ni ọba ìlú 5 kan ló gbógun tì wọ́n tó fẹ́ wá kó wọn lẹ́rú bí Fúlàní ṣe ń kó bó ṣe ń fìyà jẹ Yorùbá lénìí tí wọ́n fẹ́ kó ìran Yorùbá lẹ́rú. Ẹ mọ̀ pé wọ́n ti gba Kwara lọ́wọ́ wa ṣá. It is an abomination kí ọba Ìlọrin máa jẹ́ emir. What is the meaning of emir in Yorùbá land? Àwọn ọba 5 yẹn ti gbìmọ̀ pọ̀ wọ́n kọ lẹ́tà sí ọba ìlú náà pé àwọn ń bọ̀. Ọba náà wá péjọ ó pe àwọn wòlíì wọ́n wá bẹ̀rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí wojú Olúwa pé Olúwa ogun yìí ò gbẹ́dọ̀ borí wa. Olúwa torí pé a ní ọ ní Ọlọ́run. Olúwa torí pé ìwọ ló ṣẹ̀dá wa. Olúwa ìwọ ló gbìn wá sórí ilẹ̀ yìí. Kì í ṣe pé àwọn bàbá wa fún ẹ ní àbẹ̀tẹ́lẹ̀ kó tó fún wọn ní ilẹ̀ yìí. Ó wu ìwọ Ọlọ́run ló gbìn wá sórí ilẹ̀ yìí. Níbi tí wọ́n ti gbàdúrà lọ́wọ́ tí wọ́n ti ké pe Olódùmarè. Bíbélì wí pé Ọlọ́run ránṣẹ́ sí wọn sà pé ẹ wá o ẹ̀yin kábíyèsí báyìí lolúwa wí sọ fún ìwọ àwọn àti àwọn ènìyàn rẹ yìí ẹ lọ wá àwọn tó bá mọ orin kíkọ dáadáa ẹ lọ wá àwọn tó bá mọ àtẹ́wọ́ pa dáadáa àwọn tó bá mọ ijó jó dáadáa àtàwọn tó bá mọ ìlú lúlù dáadáa pé tó bá ti di ọjọ́ báyìí ẹ jáde síta kẹ́ ẹ máa jó kẹ́ ẹ máa yọ̀ kẹ́ ẹ máa jó káàkiri. Ẹ gbọ́ ṣé ọ̀rọ̀ yóò rí bákan létí yín? Ogun ń bọ̀ wòlíì wá sọ fún wọn pé báyìí lolúwa wí ẹ jáde nígbà tó ké pe Olúwa ni o tọwọ́ ojú Olúwa. Bí àwọn ṣe jáde síta tó ń jó tó ń yọ̀ Ọlọ́run dẹ̀ yín ogun ẹ̀yìn tí ogun tó dúró tì wọ́n. Ọlọ́run tó ṣe ti gbani náà lọ́lọ́run tó ọ̀rọ̀ Ọlọ́run ti sí i. Ọlọ́run yẹn ṣì wà láàyè. Kò yẹ ká ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin wòlíì ní ilẹ̀ Yorùbá kí ìran Yorùbá wà nínú ìgbèkùn kẹ́ má lè bá wa wojú Olúwa. Kò yẹ kí irú ìran yẹn bẹ́ẹ̀ yóò jáde. Ọba ọ̀pábídà sọ́bídíré lolódùmarè ká má lè ké pe Olúwa. Tí àwa tá a jọmọ yín bá lè jáde síta pé aburú kan ò gbọdọ̀ ṣẹlẹ̀ sí Sunday Igboho, aburú kan ò gbọdọ̀ ṣẹlẹ̀ sí bàbá Akintoye. Gbogbo àwọn tó dìde pé ìran Yorùbá gbọdọ̀ bọ́ kó nínú ìgbèkùn aburú ò gbọdọ̀ ṣẹlẹ̀ sí wọn. Ẹ má dákẹ́ ẹ má wò wá ràn. Ohun tó kẹ́nìyàn kan lẹ́nìí ó lè dọ̀la kó wá lẹ́kọ̀ọ́ ẹlòmíì. It is abomination. Àwa tá à ń pè ìpè fún ìran Yorùbá fún orílẹ̀-èdè Yorùbá in our land ká máa pè wá pé we are training terrorists and we say no. Ọmọ Ìgbòho tó wà lẹ́kìtì we are not a terrorist. Àwọn ọmọ Ìgbòho tó wà l'Ondo State they are not a terrorist. Àwọn ọmọ Ìgbòho tó wà ní Kogi we are not a terrorist. Àwọn ọmọ Ìgbòho tó wà ní Kwara we are not a terrorist. Àwọn ọmọ Ìgbòho tó wà ní Ọ̀ṣun we are not a terrorist. Àwọn ọmọ Ìgbòho tó wà ní Ọ̀yọ́ we are not a terrorist. Ọmọ Ìgbòho tó wà ní Ògùn we are not a terrorist. Àwọn ọmọ Ìgbòho tó wà ní Èkó we are not a terrorist. But we want to wage war against the terrorists that terrorize our land. Alẹ́ dáràn lọ́wọ́ mi lọ́wọ́ òyìnbó. The terrorists tí wọ́n ní ibi tó kù wọ́n kù láti gbà. Mo sọ fún yín mo ní rally tẹ́ ṣe yìí ó máa sọ̀rọ̀ jáde. Ẹ wo flag tẹ́ gbé jáde ọ̀pọ̀lọpọ̀ ní flag Russia ni they are deceiving us. That is the flag of Arewa. Flag yìí títí wọn nìyẹn náà gbé jáde. So ẹ̀yin bàbá wa wòlíì the apostle apostolic church bàbá rìdíìmù tẹ́ ẹ bá ní kò ní kàn yín you have a private jet tẹ́ ẹ lè fi gbé àwọn ọmọ yín ẹbí yín ẹ rántí àwọn ọmọ ìjọ tẹ́ ń gbàdúrà fún
gbogbo redeem ò lè gba inú private jet yín o bàbá mountain of fire ẹ flashback kẹ́ lọ sí ìlú yín ó máa kàn wọ́n tí ẹ bá tètè dìde bàbá tètè sá lọ sí London tẹ̀bíyá Canada ni bàbá Kúmúyì but I used the opportunity to call the deeper life pastors all the Pentecostal church bàbá Winner Chapel ẹ wá sómù àná the way they are the Fulani do with your people there ẹ gbóhùn àdúrà sókè ẹ organize ẹ pé ọjọ́ kan ní ọjọ́ àdúrà ní ilẹ̀ Yorùbá àwọn kan ti mú ọjọ́ Friday yìí pé àwọn fẹ́ ké pe Olúwa ìran yẹ ò gbẹ́dọ̀ ṣẹ́ tí wọ́n bá pa Sunday Igboho lẹ́nu mọ́ we are in trouble ìran yẹ ò gbẹ́dọ̀ ṣẹ́ ẹ̀yin wòlíì bàbá mi Nasiru bàbá mi Pastor Ṣẹ́gun Adébáyọ̀ ẹ dìde Prophet Samuel Olualo ẹ dìde ẹ dìde ẹ dìde ẹ dìde mo ti pẹ́ tí mo ti ń sọ not individual ló nílò deliverance kì í ṣe àwa la nílò deliverance ilẹ̀ wa ló nílò deliverance sà tí ilẹ̀ wa bá ti lè gba òmìnira àwa tá a wà lórí ilẹ̀ náà máa gba òmìnira inú mi dùn majority of you tí mo dárúkọ yẹ lẹ́yìn bàbá mi yẹ lẹ́tí travel dáadáa òyìnbó mélòó ló ṣe deliverance torí pé ilẹ̀ wọn ti gba òmìnira bẹ́ẹ̀ dé Canada wọ́n á tẹ̀sán fún mi pé time na money àwọn mélòó nínú wọn lórí ọ̀fẹ́ láti lọ́ọ́ máa ṣe deliverance it is because our land in bondage sáà tí ilẹ̀ wa bá ti gba òmìnira iṣẹ́ ìránṣẹ́ yín máa rọrùn fún yín láti ṣe ẹ dìde o nǹkan kan ò gbẹ́dọ̀ ṣẹlẹ̀ sí Sunday Igboho ẹ lè ké pọ̀ lọ́run kọ́lọ́run kó yí ìran yẹn padà ọba ọ̀pábídà sọ́bídíré ni bẹ́ẹ̀ ni ó ní búburú kan kì yóò ṣubú lù yín bẹ́ẹ̀ ni àrùn karùn kan kì yóò ṣe kíni ó kọ́ nínú ìwé kan ó ní àwọn tí wọ́n porúkọ mi mọ́ tí wọ́n bá lè rẹra wọn sílẹ̀ tí wọ́n bá wá ojú mi èmi yóò wọlé wọn sàn ẹ jẹ́ ká rẹra wa sílẹ̀ níwájú Olúwa ẹ̀yin bàbá yẹn náà lè ṣe é ogun Fúlàní ń jà wá ogun òṣèlú ń jà wá ogun òṣèlú ń jà wá àwọn tó pera wọn lọ́lọ́ṣèlú they are jagudujaras they are not like this before so in a spiritual way ẹ̀yin pásítọ̀ wa ẹ dìde iṣẹ́ tọ́lọ́run rán yín nìyẹn ẹ̀mí Olúwa ń bẹ lára mi tí ẹ máa ń kà fún wa láti kéde ọdún ìtúsílẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ẹ dìde iṣẹ́ tọ́lọ́run rán yín rèé ìran Yorùbá wà nínú ìgbèkùn ẹni tó tún jáde síta yes we know that Sunday Igboho we have enemy bàbá Akintoye those people are professor together àwọn tó gbé bàbá dìde ìgbà yẹn lọ tọrọ pé bàbá náà máa bá wọn gba brown envelope tí bàbá ní no let us deliver our people bàbá ti di ọ̀tá wọn and this is the reason tí Olúwa gbẹ́dọ̀ gbọ́wọ́ ẹ̀yin bàbá yìí ṣiṣẹ́ ẹ̀yin pásítọ̀ CAC ẹ̀yin ọmọ àpọ́sù Ayọ̀ Babalọ́lá ẹ̀yin ọmọ bàbá Timothy Ọbádáre bàbá Àkàndé Lẹ́dẹ bàbá Ọlọ́wẹ̀rẹ́ ẹ dìde ní àkókò yìí la fẹ́ rí i pé lóòótọ́ bóyá lóòótọ́ àti lódodo lọ́lọ́run pè yín ní àkókò yìí la fẹ́ rí ẹ ké pe Olúwa behalf of the Yorùbá race ẹ ké pe Olúwa ẹ̀yin pastors ẹ̀yin prophetess ẹ̀yin prophetess ẹ̀yin prophets ẹ ké pe Olúwa the evangelist the bishop the deacon archbishop
ẹ ké pe Olúwa. Ara ni Yorùbá. Ara ni Yorùbá. Yes. Oni tí ẹ bá nígbàgbọ́ bí ìwóró mustadi àbí bẹ́ẹ̀ kọ́. Ọ̀rọ̀ Ọlọ́run sọ wípé ẹnikẹ́ni tó bá ké pe orúkọ Olúwa ni a ó gbàlà. Ìyẹn ni wípé ẹ̀yin bàbá ìnàlẹ̀ tó wá sọ fún wa pé aládùúrà lọ̀gá ríran. Ìyẹn ni wípé ìran tó bá jáde àdúrà lè yí padà. Ẹ̀kọ́ tó ẹ̀kọ́ wa nìyẹn sà. Táwa dẹ̀ mú lòdì ní. Ìran lè jáde látọ̀dọ̀ Ọlọ́run wa. Ìran tó bá dẹ̀ jáde látọ̀dọ̀ Ọlọ́run wa. Bíbélì wípé àṣírí ìkọ̀kọ̀ ń bẹ pẹ̀lú àṣírí Olúwa ó ń bẹ pẹ̀lú àwọn títí rẹ̀. Àṣírí ìkọ̀kọ̀ ó wà pẹ̀lú Ọlọ́run. Tí ìran bá jáde, àṣírí ìkọ̀kọ̀ pílánù Fúlàní lórí Yorùbá, pílánù àwọn adáradára, pílánù Boko Haram, pílánù àwọn ọ̀jẹ̀lú, Ọlọ́run lè gbẹnu yín tú síta pé ẹni bẹ́ẹ̀ wọ́n ń dọdẹ o. Wọ́n ń dọdẹ sédè Ìgbòho o. Wọ́n ń dọdẹ bàbá Akintoye o. Gbogbo èyí tẹ́ ṣe Yorùbá lè ṣẹ̀yẹ wọ́n ń dọdẹ yín o. Àṣírí ìkọ̀kọ̀ lọ́lọ́run gbẹnu yín sọ síta. With prayer, a lè wó ogun yẹn palẹ̀. Ẹ dìde ẹ̀yin lẹ sọ fún wa o. Lára ẹ̀kọ́ tẹ́ kọ́ wa ni pé aládùúrà lọ̀gá ríran. Aládùúrà lọ̀gá ríran. Èmi àti bàbá mi kan sọ̀rọ̀ kan lánàá. Ṣé àná ni àbí ìjẹta? Mo ní sà. Tẹ́ bá ríran sí ìyàn kó máa kọ́lé tí ò bá gbàdúrà dáadáa kò ní rí lé ọ̀nkọ́. Tẹ́ bá ríran sí ìyàn kó máa ra mọ́tò tí ò bá gbàdúrà dáadáa kò ní rí mọ́tò ọ̀hún rà. Tẹ́ bá ríran sí ìyàn pé mo rí ẹ l'Amẹ́ríkà mo rí ẹ ní Canada ní ìwòyí ọdún tó bọ̀ mo rí ẹ l'Amẹ́ríkà mo rí ẹ ní Canada sẹ́ẹ̀. Tí ò bá gbàdúrà dáadáa òun náà kàn máa bá wọn ra fúláàgì Canada fúláàgì Amẹ́ríkà ní Nàìjíríà bíbá ẹni kò ní gbóòórùn Amẹ́ríkà. Tí ò bá gbàdúrà àdúrà ó ní agbára. Àdúrà máa ń wó bí gíga palẹ̀. Àdúrà máa ń yí ìran padà. Ẹ dìde ẹ̀yin bàbá yìí. Ẹ̀yin pastors. Ẹ má bínú. Èyí ẹ̀yin tí mo borúkọ yín nìyẹn. Bàbá Adébóyè. Mo rí pé 72 years of redeem. Ẹ ń ṣe. Not every member ló wà okay. Not every member ló ní good home. This is time. Let us deliver our land. Yorùbá land in bondage. Ẹ bá wa ké pe Olúwa lórí ọ̀rọ̀ Yorùbá. Bàbá Adébóyè, Mountain of Fire, Bàbá Oyèdépò, Bàbá Kúmúyì, ẹ dìde. Bàbá mi, Pastor Ṣẹ́gun Adébáyọ̀, Bàbá Nasiru, ẹ dìde. Ẹ dìde. Lára iṣẹ́ tọ́lọ́run ọba mi gbé fún yín rèé. This is time for you to show the world that true God call you. Ẹ̀yin wòlíì CAC lára ogun tó jalè Yorùbá CAC lọ́wọ́ ń bẹ̀. Yes. Torí ìpìlẹ̀ tí Babalọ́lá gbé lẹ́kọ́lẹ́ wà. The majority of you know yourself. But this time around, this is a Yoruba race. This is a Yoruba race. This is a Yoruba race. Ẹ̀yin bàbá wa nínú CAC. Ohun tí àwọn kan nínú àwọn àgbà ìṣáájú gbà ní tẹ́ bàjẹ́ ẹ̀yin tó dé orílẹ̀ tútò. The Yoruba race, we are bleeding. We are bleeding. And the majority of you know. Pé eku òkè bí eku, ẹyẹ òkè bí ẹyẹ. Tí Ísírẹ́lì bá wà nínú ìṣòro, wọ́n lọ sábà àwọn ìránṣẹ́ Ọlọ́run. Ìránṣẹ́ Ọlọ́run máa bá wọn wojú Olúwa kógun náà ó dẹ̀ṣẹ́. Ẹ̀yin náà ké pè yín. Ẹ ya ọjọ́ kan sọ́tọ̀ fún àwọn ọmọ Yorùbá. We want to have peace in our land. Abomination ni káwọn èèyàn kan cross omi wá sísàlẹ̀ wá máa pa ìran Yorùbá nípakúpa. Ẹ̀yin àgbààgbà CAC, ẹ̀yin àgbààgbà wòlíì, ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run, ọ̀rọ̀ náà kàn yín. Ọ̀rọ̀ náà ṣe kí ni ó kàn yín. The Yoruba race, we need peace. Àwọn tó tún dìde nínú Yorùbá
tí wọ́n dúró gẹ́gẹ́ bí ọmọ ọkọ tẹ́nìyàn bá rí ìran burúkú sí wọn ṣe ló yẹ ká máa sábà yín pé no ìran yìí ò gbẹ́dọ̀ ṣẹ bẹ́ẹ̀ bá ṣe gbọ́ ló yẹ ká ti bẹ̀rẹ̀ sí wojú Olúwa ẹ dìde o. This is part of the assignment that God gave to you, sir. Ẹ dìde, ẹ organize àdúrà. Àwa tá ń tẹ̀lé Sunday Igboho will be there. Not only Sunday Igboho, Baba Akintoye. Not only Baba Akintoye and Sunday Igboho, the Yoruba general. Ẹ gbóhùn àdúrà sókè. Ẹ gbóhùn àdúrà. Ṣé aláwọ̀ méjèèjì tí mo ń dárúkọ yẹn? Tọwọ́ àwọn ọ̀tá bá ti lè tẹ̀ wọ́n Yorùbá ti mí ṣe. Àwọn tó pariwo regional government wọ́n á kàn dára wọ́n á ṣùwà papọ̀ báyìí wọ́n á kó wa lé ọwọ́ àwọn ọ̀tá lọ́wọ́ ni. Ẹ gbọ́dọ̀ dìde torí àwọn ọmọ yín ni torí àrọ́mọdọ́mọ yín. We must have peace in our land. Bíbélì wípé ó ní nígbà tí Olúwa dá ìkó lọ Síónì padà wọ́n dàbí ẹni tí ń làálàá. Kí Olúwa tó dá ìkó lọ Síónì padà wọ́n ṣiṣẹ́ wọ́n gbàdúrà. Ó débì kan Dávìdì wípé èmi ò ṣe máa kọrin Olúwa ní ilẹ̀ àjòjì torí ó mọ̀ pé kì í ṣe ilẹ̀ baba olówó oko ẹrú lòún wà. Èmi ò ṣe máa kọrin Olúwa ní ilẹ̀ àjòjì. Yorùbá ti wà nínú ìgbèkùn. Tá a bá ké pe àwọn olóṣèlú táwọn olóṣèlú ò bá lè dá wa lóhùn. Tá a bá ké pe àwọn ọba táwọn ọba bá ní no àwọn náà ń gba brand envelope lọ́wọ́ àwọn gómìnà lọ́wọ́ àwọn olóṣèlú lọ́wọ́ sẹ́nítọ̀ lọ́wọ́ rep ṣé ẹ̀yin bàbá wa náà tó gba brand envelope ni ẹ má gbàgbé owó ọrẹ owó ìdámẹ́wàá nínú kò sí yẹ la ti ń fún ara pé ètò Ọlọ́run ni ọrẹ àti ìdámẹ́wàá ẹ gbẹ́dọ̀ dìde ogun ò gbẹ́dọ̀ borí ọmọdé yẹ mọ́ ogun ò gbẹ́dọ̀ borí bàbá Akintoye bẹ́ẹ̀ náà ni ogun ò gbẹ́dọ̀ borí Yorùbá because the two legends they stand for the Yoruba race they stand for the Yoruba race they stand for the Yoruba race àkókò rẹ̀ fẹ̀yìn ìránṣẹ́ Ọlọ́run àkókò rẹ̀ fẹ̀yìn ìránṣẹ́ Ọlọ́run tá à ń wojú ẹ̀ tá à ń wojú yín pé ẹ̀yin ní bàbá wa àkókò rẹ̀ ẹ dìde àwọn bàbá kan bí mo ṣe àwọn gan ló pè mí ní ọjọ́ Sunday mo sì fẹ́ máa fún wọn ní àbọ̀ ohun tí ọmọ Adéyẹmọ ṣe náà nítorí ẹ̀gẹ́gẹ́ làwọn fi pè mí pé kí n wá pé ṣé mi ò gbọ́ ìran tí bàbá wa Násírì rí mo ní mo gbọ́ sà wọ́n ní àwọn fẹ́ wọnú àdúrà lọ látọjọ́ Monday mo ní sà wàhálà tí mo ṣe sásókè sásódò hílà hílo I won't be able to join you wọ́n ní kí n má worry tó bá tún di ọjọ́ Tuesday tó bá tún di ọjọ́ Wednesday wọ́n á tún wà ń bẹ̀ lẹ́ni mọ́jú ọjọ́ Thursday wọ́n á tún lọ parí ẹ̀ lọ́jọ́ Friday ní ìṣòro kì í ṣe pé ìyà ń jẹ wọ́n náà kì í ṣe wípé tí Yorùbá bá tòrò àwọn nìkan ló máa jẹ́ no wọ́n rí wípé ojúṣe àwọn ìránṣẹ́ Ọlọ́run tí àwọn ìránṣẹ́ Ọlọ́run tó jẹ́ ọmọ Yorùbá ojúṣe tó yẹ kán ṣe tí wọ́n ò ṣe ní Yorùbá fi kùnà ní Yorùbá fi jìyà tí àwọn bàbá wa méjìlá kan bá lè dìde pé àwọn fẹ́ wojú Olúwa behalf of the Yorùbá race behalf of Baba Professor Banji Akintoye behalf of Chief Sunday Adéyẹmọ Igboho OOSHA lẹ́kìtì mo meye prophet tó wà lẹ́kìtì mo meye prophetess tó wà lẹ́kìtì mo meye pastor uncountable mo meye reverend uncountable àìmọye orí òkè tí ò ṣe é kà lẹ́kìtì èlò kí má wá sọ ti Ondo kí má wá sọ ti Kwara kí má wá sọ ti Ọ̀ṣun dé Kogi dé Ogun State dé Ọ̀yọ́ kò yẹ ká lọ́kọ́lé ká tún máa fọwọ́ kómi kò yẹ ká lọ́ṣọ ìbora ńlẹ́sà kí òtútù máa pa wá o it is a bad habit
kéènìyàn kan láṣọ lé kó máa rìn hòhò jáde. Ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run ẹ dìde ara ń ní ọmọ Yorùbá. Ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe dìde. Not all of you, I know majority of you did not support it. Nígbà tẹ́ lọ sí ṣẹlẹ̀ Bọ́lá Ahmed Tinubu lẹ́lọ́gbà yẹn ní fìlà wọn ga gogogogogo. Bọ́lá Ahmed must be there. Bọ́lá Ahmed is a choosy one. Is a choosy one. Ó ti wọ́ọ̀dù bẹ́ẹ̀ ni ojú wa ti jọ ń rí náà. Tẹ́ bá lè dìde fún Bọ́lá Ahmed tó wọ̀ ẹ dìde behalf of the Yorùbá race. Ẹ dìde ara ń ní ọmọ Yorùbá. Ara ń ní ọmọ Yorùbá ẹ̀yin pásítọ̀. Ẹ̀yin wòlíì lọ́kùnrin lóbìnrin. Ẹ̀yin evangelist oníyìnrere ẹ mú ìyìnrere ayọ̀ yẹ tọ̀ ọmọ Yorùbá wá nípa kíkóra yín jọ sórí òkè. Pray behalf of the Yorùbás. Kí ilẹ̀ Yorùbá kó gba ìwòsàn. Kí ilẹ̀ Yorùbá bá lè rí ìwòsàn. Nígbà yẹn ní iṣẹ́ ìránṣẹ́ yín ló máa rọrùn láti ṣe sá. Bàbá mi wòlíì kan wọ́n lọ sí Amẹ́ríkà nígbà tó dé tẹ́wọ́ ń jàbọ̀ Amẹ́ríkà fáwa wọ́n ní ogun fáyà pa Olúwa bíwó Olúwa sọ̀kalẹ̀ pé kò sí lọ́dọ̀ wọn lọ́hùn. Kò sí lọ́dọ̀ wọn lọ́hùn. Àjẹgẹ òrìnà rí yàn lọ́hùn. Bó bá lájẹ wàṣà jẹ́ títì ẹ jẹ́jẹ́ ni oníkálukú iṣẹ́ náà fàdí mẹ́. Tó bá fẹ́ lówó wàá ṣiṣẹ́. Àbí bẹ́ẹ̀ kọ́. Pọ̀tẹ́lẹ̀ tó ń jà ogun tó ń jà wá. Àìmọye àìrú àwa àìmọye odò tá a ti wẹ̀ lẹ́kọ̀ọ́. Airport road ni. Omi pákó tó ní. Ìkan wà ní Ìjẹ̀ṣà Tẹ̀dó. Wàá máa wò gbẹ́ lókè báyìí wàá máa wẹ̀ nísàlẹ̀. Oríṣiríṣi ìwẹ̀ láti wẹ̀ ogun yẹn náà òṣẹ́ náà ni because of what torí pé ilẹ̀ wa wà nínú ìgbèkùn. Deliverance tẹ́ ń ṣe fáwa individual yẹ ẹ wá bá wa ṣe fún ilẹ̀ Yorùbá. Kì í ṣe ibi tó yẹ ká wà kì í ṣe ibi tí adániwáyé dá wa sí kì í ṣe ibi tí àyànmọ́ Yorùbá wà rèé tó yẹ kó wà ló wà lọ́wọ́lọ́wọ́. So mo ké gbogbo ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run kàǹkà. Ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run hẹ̀ǹgẹ̀. Ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run the apostolic CAC Kérúbù and Séráfù Celestia ìjọ aládùúrà ẹ dìde ẹ kóra yín papọ̀. Ẹ ya ọjọ́ kan sí ọ̀tọ̀ fún ìtura gbogbo ilẹ̀ Yorùbá. Ẹ ya ọjọ́ kan sí ọ̀tọ̀ fún ìgbédìde Yorùbá. Ó rọrùn láti sọ nǹkan nù. Ẹ gbọ́ mi sà. Ó rọrùn láti sọ nǹkan nù. Ṣùgbọ́n àti ṣàwárí ẹ̀ ló máa ń lé. Ènìyàn lè mówó sápò ìgbà tó máa jábọ̀ ẹ̀ ní mọ̀. Nígbà tẹ́ bá kíwọ́ bọ̀ tẹ́ bá rí pé ẹ̀rọ owó yẹ ẹ wá sápadà ẹ wá bẹ̀rẹ̀ sí wá káàkiri. Ó rọrùn láti sọ nǹkan nù. Ṣùgbọ́n láti ṣàwárí ẹ̀ ó lè. Àwọn bàbá wa ògo yẹn ti bọ́ sọnù lọ́wọ́ wọn tipẹ́tipẹ́. Ó ti bọ́ sọnù láti 1914 lógo Yorùbá ti bọ́ sọnù ló ti bọ́ sọ́wọ́ àwọn àjòjì. Wọ́n wá ń lu agbára Yorùbá wọ́n wá ń lò lé wa lórí. Wọ́n wá ń lu agbára Yorùbá wọ́n fi jẹ ọmọ Yorùbá níyà. Ẹ dìde ẹ ṣàwárí ẹ̀. Bẹ́ẹ̀ ni àáké sọnù. Igi mú jáde síta. Ire Yorùbá tó sọnù nípa àdúrà Ọlọ́run lè ṣàwárí ẹ̀. Ọ̀pábídà sọ́bídìrẹ́ ní. Ìran yẹ ò gbẹ́dọ̀ ṣẹ́. Afàṣẹ náà lé yín lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn pásítọ̀ wọ́n ní wọ́n pè wọ́n ṣé wọ́n pè wọ́n ni. Ṣé ó yẹ ká pè yín sí ìgbédìde Yorùbá? Ẹ̀yin pásítọ̀ ṣé ó yẹ ká pè yín ẹ̀yin bàbá wa nínú Olúwa sí ìgbédìde Yorùbá? It is a question. Àbí kí n sọ wípé bí ara ṣe ń ní Yorùbá ó dùn mọ́ yín inú. Ṣé bí ìnira bó ṣe ń ja Yorùbá lọ́wọ́lọ́wọ́ tọ́mọ ń kàwé tọ́mọ òríṣẹ́ ṣe ṣó dùn mọ́ yín inú.
àwọn tó dẹ̀ jẹ́ pé nínú hílà in that pé olúwa ń fẹ́ onídúdú àtọlọ́rẹ́ ẹ gbọ́dọ̀ dìde sí ọ̀rọ̀ Yorùbá ẹ gbọ́dọ̀ dìde sí ọ̀rọ̀ Yorùbá sà mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin bàbá ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin bàbá wa ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run tẹ́ ṣara yín jọ tẹ́ pé 12 tẹ́ ẹ̀ dúró nídúró pé kí ó dìgbà táwa yìí bá ké pé yìí kẹ́ tó dá wa lóhùn tẹ́ ẹ mọ̀ pé ara òrókùn ara òró ẹdìyẹ Yorùbá tẹ́ ẹ dìde tẹ́ ẹ gbé ìpè yẹn jáde pé ní ìgbà tí ẹ gbọ́ ìran yẹn láti ọjọ́ Sunday tí ẹ̀yin ti gbọ́ tó ti sẹ́ndì ẹ̀ sí yín you are not happy with it pé ó ṣe wá jẹ́ èèyàn kan nínú gbogbo akọni tán náà wà nílẹ̀ Yorùbá èèyàn kan tó tún wá dìde Olúwa kí ló dé ṣé ẹ̀ṣẹ̀ wa ló tó bẹ́ẹ̀ ṣé ìjìyà wa náà ni ṣé lóòótọ́ àwọn bàbá wa jẹ èso àjàrà eyín tó ń kà wá ọmọ láti 2000 láti 1914 ṣé kò tí ì tó kó dópin ni pé àwọn fẹ́ lọ wojú Olúwa lé lórí pé àwọn máa ṣe bíríbírí ọjọ́ mẹ́ta tó bá di Friday wọn á lọ parí ẹ̀ oníkálùkù á lọ parí ẹ̀ sínú ṣọ́ọ̀ṣì ẹ̀ fún ìṣọ́ òru yóò dára fún yín ojú òní tì yín o ẹ rí àánú gbàsà àmì òróró yín ò ní dry bẹ́ẹ̀ ni kólòbó ìyẹ̀fun yín ò ní ṣòfò ẹ ní fọmọ ṣiṣẹ́ ìránṣẹ́ àwa mọ̀ lóore tí ẹ̀yin bàbá wa nínú Olúwa kan bá lè dìde tí ẹ rí pé ìgbé ayé tí Yorùbá ń gbé kò tẹ́ yín lọ́rùn tẹ́ wá rí pé ẹni tó dìde tó ń jà biribiribiri èèrà ò gbẹ́dọ̀ rìn aburú ò gbẹ́dọ̀ ṣẹlẹ̀ sí bẹ́ẹ̀ ni orí ò gbẹ́dọ̀ fọ́ ẹ̀dọ̀ gan ò gbẹ́dọ̀ yọ lẹ́nu ìyá ọmọ Adéyẹmọ Sunday Igboho òòṣà tẹ́ dìde bàbá kan tiẹ̀ pè mí ó ní mo fi Ọlọ́run tó láyé àti ọ̀run ṣe ẹlẹ́rìí ìrankíran ò ní ṣẹ lórí ọmọ Adéyẹmọ ó ní mo fi Ọlọ́run tó dá ayé àti ọ̀run ó ní mo fi ṣe ẹ̀rí àyàfi tó ń bá fi ìmí ìkó iṣẹ́ tó pè òun sí ó ní orí lásán kò ní fọ́ ọmọ Adéyẹmọ pé iṣẹ́ tọ́lọ́run ọba òun gbé fún ó ní láyọ̀ àti àlàáfíà ni ó jẹ́ dí òpin ẹ ṣé bàbá ojú òní tì yín ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run tó kù ẹ jẹ́ á dìde ilẹ̀ wa ń ṣàìsàn ẹ̀yin bàbá yìí ẹ dìde ilẹ̀ wa ń ṣàìsàn orúkọ kan tí a fún ìran Yorùbá lénìí tí Fúlàní bẹ̀rù òun náà ní Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho òòṣà ìran yìí ò gbẹ́dọ̀ ṣẹ lé ọmọ Adéyẹmọ lórí ẹ̀yin bàbá mi àáfàá ẹ̀yin sheik ẹ̀yin dàdáni ẹ̀yin imam this is time for you to unite ní àtètè kọ́ṣe àwọn bàbá wa ò jàjà ẹ̀sìn lára ìjà ẹ̀sìn eléyìí ló superior jù eléyìí ló superior jù náà fi wọ àárín wa tó fi gba Ìlọrin lọ́wọ́ wa and this is time for us ká ké pe Ọlọ́run àní kẹ́yìn bàbá jáde síta ẹ bá wa wá ojú Olúwa ìrankíran ò gbẹ́dọ̀ ṣẹ lórí ọmọ Adéyẹmọ àyà lẹ́fẹ́ fà ní àlùkùránì lẹ́fẹ́ ké ní àdìsí lẹ́fẹ́ lò ní ìmọ̀ ọ̀tá lórí ọmọ Adéyẹmọ lórí Sunday Ìgbòho kò gbẹ́dọ̀ ṣẹ tó fẹ́ jẹ́ pé lóòótọ́ ọmọ Yorùbá gidi ni tẹ̀dẹ̀ ń fẹ́ àlàáfíà fún ìran Yorùbá sáà tẹ́yìn bá jẹ́ imam ìyá ọ̀sọ́pọ̀ ọmọ yín máa di imam lọ́la o tẹ́ ẹ bá lówó lónìí assurance pọ̀ ọmọ yín máa dolówó lówó lọ́la tí ìyá Nàìjíríà bá kàn yín lénìí assurance pé kò ní kan ọmọ yín lọ́jọ́ ọ̀la kò sí o the Yorùbá we are bleeding ẹ bá wa wojú Olúwa ẹ bá wa gbé ètò àdúrà kalẹ̀ pé Adéyẹmọ tọ́lọ́run
tí ìwọ Ọlọ́run gbé dìde yìí kò gbọ́dọ̀ kú sọ́nà bí èéfín, nǹkan ò gbọ́dọ̀ ṣe é, ìmọ̀kímọ̀ ò gbọ́dọ̀ jọ lórí ẹ̀, èròkérò ò gbọ́dọ̀ jọ lórí ọmọ Adéyẹmọ. Bí Ọlọ́run bá ṣe fi sí yín lọ́kàn ẹ bá wa gbàdúrà bẹ́ẹ̀. Ẹ ya ọjọ́ kan sọ́tọ̀ ẹ̀yin mùmínì òdodo. Mo wà nínú gúrùpù kan, both Muslim, Christian, ìṣẹ̀ṣe, wọ́n dẹ̀ kóra wọn papọ̀, wọ́n á máa gbàdúrà torí ìran Yorùbá. La fi pe ẹ̀yin tí ẹ gbé iṣẹ́ yẹn lọ́wọ́ gangan. Ẹ̀yin bàbá wa eriwo yà, ẹ̀yin bàbá wa ọmọ ajíjáwé, ẹ̀yin bàbá wa ọmọ ajíwégbò, tẹ́ sọ wípé ìṣẹ̀ṣe làgbà, kí lẹ̀ ń wò? Kí lẹ̀ ń wò tí wọ́n dorí Yorùbá kodò? Kí lẹ̀ ń wò tí ilẹ̀ Yorùbá ń ṣàìsàn? Kí lẹ̀ ń wò tó ń gbogbo dojúrú? Kí lẹ̀ ń wò tẹ́ ẹ̀ bá wa wójú Olódùmarè kẹ́ bá wa pe Olódùmarè? Ó ní bí àwọn bàbá wa ṣe ń ṣe lọ́jọ́ ìjọ́un àná, tí nǹkan tí ò bá dára tó bá wọ̀lú, ó ní tán máa ń ṣe. Kí ló dé tẹ̀yìn tòde òní ò lè ṣe é? Ṣé ó dìgbà tí Fúlàní bá palẹ̀ wa mọ́? Ṣé ó dìgbà tí èròǹgbà Fúlàní bá ṣẹ lórí gbogbo wa? Ṣé ó dìgbà tá a bá di ẹrú Fúlàní pátápátá kẹ́ tó mọ ohun tó yẹ kẹ́ ẹ ṣe sà? Ẹ̀yin bàbá wa àràbà, ẹ̀yin bàbá wa aláwo tẹ́ gbé ìṣẹ̀ṣe tilẹ̀ Yorùbá dání gangan. Kí lẹ̀ ń wò? Ṣé àwọn olóṣèlú náà ló ti kó sí yín láàrin ni? Ṣé àwọn olóṣèlú ló ti kó sí yín láàrin ìyà tí ń jẹ Yorùbá tẹ́ fi ṣe bíi pé ẹ rí? Ṣé bẹ́ẹ̀ sọ pé ìṣẹ̀ṣe làgbà, pé ẹ̀yin lẹ gbàlejò Mùsùlùmí àti Kìrìsìtẹ́nì, ilẹ̀ tẹ́ gbàlejò lérí ó dẹ̀ ń bàjẹ́ lọ. Wọ́n wá ní Sunday Adéyẹmọ o, nǹkan báyìí ni o, nǹkan báyìí ni o. Ẹ̀ẹ́dẹ̀ bá wa gbọ́lé àdúrà kẹ́pẹ́ Olódùmarè bẹ́ẹ̀ ṣe máa ń pè é, pé ìran yìí ò gbọ́dọ̀ ṣẹ lórí ọmọ Adéyẹmọ. Bó jẹ́ bọ́ lẹ́fẹ́ rú ni ẹrú, bó jẹ́ ètùtù lẹ́fẹ́ ṣe ní ẹ ṣe ètùtù, pé aburú ò gbọ́dọ̀ kọlu ọmọ Adéyẹmọ, àrùn karùn ò gbọ́dọ̀ kọlu bàbá Akintoye àti àwọn bàbá wa àwọn ìyá wa tó dúró nídúró pé ìran Yorùbá gbọ́dọ̀ gba òmìnira, pé ìran Yorùbá èyí tá gbégbé ayé ẹrú ó tó gẹ́. Ẹ̀bẹ̀ ni mo wá bẹ̀ gbogbo yín, torí ohun tó kẹnìkan lénìí ó lè dọ́là kó lè kẹlòmíì o. Oyè tó kára àwò ó ń bọ̀ wá kára ẹdẹ o. Àti ráwọn tá a sọ fún lánàá, Fúlàní ń pààyàn nílẹ̀ Yorùbá tó sọ pé ẹgbẹ́nu yín sọ̀hún, irọ́ lẹ̀ ń pa, ẹ fẹ́ dógun ogun ẹlẹ́yàmẹ̀yà lẹ́ni. Ṣùgbọ́n nígbà tí Fúlàní mú bàbá wọn tó pa bí ẹni pẹran, wọ́n padà wá pé lóòótọ́ àwọn Fúlàní yẹn ti gba gbogbo ìlú wọn, wọ́n ti pa bàbá wọn, wọ́n ti pa àbúrò bàbá òun. Vice Chancellor kan lẹ́kìtì ń bíbà yìí, wọ́n ṣe kidnap ẹ̀ tán yanjú ẹ̀ láìpẹ́ yìí ni. Ẹ̀yin bàbá wọn oníṣẹ̀ṣe dìde, orú tó ń ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀ nígbà yí àwọn bàbá títí yín. Èrè ìdí tá a fi ń pè yín nìyẹn. Let us organize a prayer in Yoruba land. You can call it Yoruba Day. You can call it Prayer Day. We must save. We must have our own freedom. Ìgbèkùn ní Nàìjíríà jẹ́ fún ìran Yorùbá. Tí Yorùbá bá ṣì wà nínú Nàìjíríà, èyí tó burú ju eléyìí lọ yóò tó máa ṣẹlẹ̀ ní àdẹ̀fẹ́ kó ṣẹlẹ̀. La fi ń kéde pé ẹ dìde, ẹ bá wa wá ojú Olúwa. Okùn tí ènìyàn bá so, tí ènìyàn ò bá lè já, Ọlọ́run lè já. Okùn tí ènìyàn bá so, tí ènìyàn ò bá lè tú, adániwáyé lè tú. Òun ní kọ́kọ́rọ́ gbogbo àgbáyé ń bẹ lọ́wọ́ rẹ̀. Gbogbo ilẹ̀kùn tí ènìyàn tì, Ọlọ́run a máa ṣílẹ̀kùn láì lo kọ́kọ́rọ́, torí òun ló dá ohun gbogbo.
tó ní káwọ́ ohun gbogbo lọ́dọ̀. Òun la fi pè ní ọba ọ̀pábídà sọ́bídírè. Ẹ má jáwọ́ Yorùbá níran. Our land need deliverance. Kì í ṣe woman being, kì í ṣàwà tá a wà lórí ẹ̀. Tí ilẹ̀ wa bá gba òmìnira lẹ́ni tó gba ìtúsílẹ̀ lẹ́ni, oh my God, ẹ wo ẹ̀yìn mi, ẹ̀gẹ́lẹ̀ ń wò yẹ. Ní orí àpáta, gbogbo bíbẹ̀ pápátá àpáta ni. Tí Ọlọ́run bá lè mú kí ẹ̀gẹ́ máa dàgbà lórí àpáta, oore wo la fẹ́ k'Ọlọ́run ó ṣe tí ò tí ì ṣe. Ìyá mi Eunice Adéyẹmí yóò dára fún yín. Tí n bá ti rí ìyá yẹn tí mo tún gbórúkọ wọn, ó máa mú mi rántí ìyá mi. The same voice like my mother. Abiyamọ kú ọ̀rọ̀ ọmọ. Ẹ gbọ́ mi bí àbí ẹ̀ dáhùn. Ẹ ń gbọ́ mi bí àbí ẹ̀ dáhùn. Deliverance tí Yorùbá ní lọ́wọ́ tá a wà yìí ní ilẹ̀ wa, kí ilẹ̀ wa kó gba òmìnira. Kí ilẹ̀ wa kó gba ìtúsílẹ̀. Tí ilẹ̀ wa bá gba ìtúsílẹ̀, àwa tá a wà lórí ilẹ̀ yẹn, à lè dábìrà bó ṣe wù wá, à lè dára bó ṣe wù wá. Èrè ìdí rèé tẹ́ fi máa bá wa organize prayer tí nǹkan kan ò gbọdọ̀ ṣe olóyè Ìgbòho, tí nǹkan kan ò gbọdọ̀ ṣe bàbá Akintoye in Yorùbá land. Fulani have authority than the Yorùbás. Gbogbo ilẹ̀ Ìjẹ̀ṣà dé ilẹ̀ Ifẹ̀ dé Èkìtì bíbá tó ti ń wá góòdù tó ti ń wá kùsà, wọ́n bí ọmọ Yorùbá kan kó ló ń fẹ́ lọ wá kùsà, ìjọba máa mú. But Fulani can do it tọ̀sán tòru. That is why we, ohun tó yẹ kí àwa fi ṣe ọrọ̀ ajé ká fi máa túlẹ̀ wa ṣe, wọ́n ń kó lọ lójú wa torí pé we are powerless. Ṣé òyìnbó yẹ correct? We are powerless. Ohun tó yẹ ká fi ṣe ọrọ̀ ajé káwa náà fi jẹ́ èèyàn. Ní tí mo fi ń sọ wípé ilẹ̀ wa gangan ló nílò ìtúsílẹ̀ nìyẹn. So àwọn tọ́lọ́run ń lò láti pé kí ilẹ̀ wa kó gba ìtúsílẹ̀, ìrankíran ò gbọdọ̀ ṣẹ lórí wọn. Yes. Ọlọ́run a máa pa ibi dà, sọ ibi dire. Ẹ má gbàgbé o. Ìran jẹ́ ohun ìkọ̀kọ̀ tó pamọ́, tọ́lọ́run tú àṣírí ẹ̀ síta. Ìran jẹ́ ohun ìkọ̀kọ̀ tó pamọ́, tọ́lọ́run gbẹnu èèyàn kan tú àṣírí ẹ̀ síta. Àwọn bàbá wa iná ló dẹ̀ tún sọ fún wa pé bí mo ṣe sọ lẹ́ẹ̀kan pé aládùúrà òun lọ̀gá ríran. Aládùúrà lọ̀gá ríran o. Ẹ já gbàdúrà. Ẹ̀yin bàbá wa pásítọ̀, ẹ bá wa organize àdúrà. Àwọn bàbá kan ti gbọ́ wá láti ọjọ́ Monday. Bíríbíríbírí wọ́n wà nínú bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí. Tilẹ̀ ọ̀làbámọ́ ni wọ́n á túká. Oníkálùkù àwa lọ ṣe final war ní ṣọ́ọ̀ṣì ẹ̀. Mo fi àkókò yìí lẹ́ẹ̀kan sí ké gbogbo ẹ̀yin bàbá wa tẹ́ẹ̀jì tó bí tọ́lọ́run ti gbéga nínú iṣẹ́ ìránṣẹ́. Organize a prayer for the Yoruba race. Ẹ jẹ́ kí ilẹ̀ Yorùbá ó ní ìsinmi. Ẹ jẹ́ kí ilẹ̀ Yorùbá ó gbàtú sílẹ̀. We need deliverance in our Yoruba land. Ọlọ́run á ràn yín lọ́wọ́. Ọlọ́run á ṣe kíni, á ràn yín lọ́wọ́. Kò ní sú yín, kò ní rẹ̀ yín o. Kò ní sú yín, kò ní rẹ̀ yín. Yes, Bíbélì wípé a fún wa ní orúkọ kan. Àbí bẹ́ẹ̀ kọ́, orúkọ yẹ wá lò láti tú ilẹ̀ Yorùbá lẹ̀. Ẹ lò ó. Tí àwa bá ń sa ipá títí wá, ẹ máa fàdúrà máa fi bá wa báàkì. Tí ìran bá jáde, tí ìran tó bá tako ìgbédìde ìran Yorùbá, ẹ máa bá wa fi àdúrà yí padà torí kò sí tí àdúrà ṣe tì. Yes, elétí gbóǹgbàrò yìí lọ́lọ́run. Bẹ́ẹ̀ ni, ó kọ́ nínú ọ̀rọ̀ rẹ̀ pé àánú a máa ṣògo lórí ìtẹ́ ìdájọ́. Kọ́lọ́run kó bojú wọlẹ̀ kó ṣàánú Yorùbá. We are the leaders, black leader all over the world.
the giant of black race all over the world. But it is a pity. We are in bondage. Àárí ògo wa lò. Káàkiri gbogbo ìlú tó wà láyé pátá lẹ́tí máa rọ́mọ Yorùbá. Kí náà ṣe wọn lọ ṣàgbéjẹun bẹ̀. Àwa bẹ̀rẹ̀ sí í sìngbà káàkiri. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ òde òní ò mọ nǹkan tán pè ní pé wọ́n ń sìngbà. Wọ́n bẹ̀rẹ̀ sí í sìngbà káàkiri. Orí àpèsè wa dorí tí ń pèsè èèyàn. Abomination ni. Abomination ni. Orí àpèsè ó wá dorí tó lọ ń pè sí èèyàn níta. Ilẹ̀ tó ń ṣàn fún wàrà tó ń ṣàn fún oyin. Àwọn tó ní ilẹ̀ gan òjìrè ilẹ̀. Àjòjì ló wá ń kó èrè wọn lọ. Kí ló dé? Táwọn ọmọ Yorùbá fẹ́ ń kọrin Olúwa ní ilẹ̀ àjòjì. Ẹ̀yin pásítọ̀ wa, ẹ̀yin wòlíì wa, ó tó àkókò láti wojú Olúwa fún ìran Yorùbá. God bless you.